ogun abẹ́lé orí kọkànléláàádọ́ta. ọjọ́ burúkú lọ́jọ́ náà fáwọn ọmọ ogun ojúkù lọ́jọ́ tí àwọn ọmọ ogun nàìjíríà fìbọn já èròǹpilẹ̀ẹ́nì méjì bọ́ lójú ọ̀run. pẹ̀lú jìnnìjìnnì tí àwọn ọmọ ogun biafra kó bá àwọn ọmọ ogun nàìjíríà yìí tí wọ́n lé wọn ní ọ̀nà Nnewi àti agbègbè ibẹ̀, tí inú ojúkù sì dùn pé àwọn sọ́jà náà kò jẹ́ kí wọ́n dójú ti òun, kí wọ́n gba ìlú bàbá òun lọ́wọ́ òun. àwọn ọmọ ogun adékúnlé pàápàá ń bínú. wọ́n ní àwọn ò lè jẹ́ kí àwọn ọmọ ojúkù fìyà bẹ́ẹ̀ jẹ àwọn gbé, àwọn yóò gbẹ̀san dandan ni. ọ̀nà tí wọn yóò gbà gbẹ̀san ni wọn ò tí ì mọ, bẹ́ẹ̀ ni kò tilẹ̀ sí ẹnìkan tó mọ kinní kan. wọ́n kàn sáà mọ̀ pé àwọn ọmọ nàìjíríà ń múra ìjà gidi ni, àti pé wọ́n ń lérí pé àwọn yóò gbẹ̀san. àyà àwọn ọmọ ogun ojúkù yìí kò já ṣá o. ohun tí wọ́n fojú àwọn ọmọ ogun nàìjíríà yìí rí ní àgùlú àti nítòsí Nnewi kò tí ì kúrò lọ́kàn wọn. wọ́n ní bí wọ́n bá tún yọjú, àwọn yóò tún dà wọ́n ríboríbo lásán ni. ìyẹn ni wọ́n ṣe ń jó tí wọ́n sì ń yọ̀, tí wọ́n sì ń kọrin ǹzọ́bù káàkiri. bí ẹran àgbọ̀nrín bá dúró sí ìkóríta mẹ́ta tó ṣe ikùn ń tọ́ sí ọlọ́dẹ, ó ní ohun tó jẹ tẹ́lẹ̀ ikùn ni o. gbogbo ohun tí àwọn ọmọ ogun ojúkù ń dánwò ń nì, ohun tí wọ́n ti gbọ́ lẹ́nu ọ̀gá wọn tó ti sọ fún wọn pé kò séwu kan lóko àfi gìrì àparò ni. ó ní kí wọ́n máa jagun lọ, àwọn àgbáyé wà lẹ́yìn òun. bẹ́ẹ̀ nítòótọ́ àwọn orílẹ̀-èdè kan wà tí wọ́n ń jowú nàìjíríà. bẹ́ẹ̀ ni àwọn kan ń rò pé wọ́n ń fìyà jẹ àwọn ọmọ Ìgbò ni, nítorí bẹ́ẹ̀ ni wọ́n ṣe wà lẹ́yìn ojúkù. nígbà tí ogun náà sì ń gbóná nì, ìròyìn jáde pé ilẹ̀ Ṣáínà ní ojúkù ti ń lọ kó àwọn tí wọ́n ń kọ́ àwọn sọ́jà Biafra kan ní iṣẹ́ ogun jíjà. àwọn jagunjagun Ṣáínà tí wọ́n ti fi ojú winá ogun lóríṣiríṣi yìí ni wọ́n ń kọ́ àwọn ọmọ Biafra níṣẹ́. ṣùgbọ́n orílẹ̀-èdè Tanzania ni wọ́n ti ń wá kọ́ wọn níṣẹ́ ogun. ṣé Tanzania ní ọ̀kan nínú àwọn ilẹ̀ Áfíríkà tí wọ́n ń bá Biafra ṣọ̀rẹ́? bí wọ́n bá sì ti kọ́ wọn níṣẹ́ náà tán, wọn yóò kọ́kọ́ jẹ́ kí wọ́n bá ara wọn àti àwọn sọ́jà Tanzania jagun dáadáa. wọn yóò tún wá padà kọ́ wọn níṣẹ́ ogun náà sí. lẹ́yìn náà ni wọn yóò tó padà wá sílé. bí àwọn kan bá ti lọ tí wọ́n dé ní àwọn míì yóò tún wọkọ̀, ó tún di Tanzania nìyẹn. gbogbo ìgbà ni wọ́n fi ń kọ́ wọn. bí wọ́n sì ti ń ṣe yìí, ìjọba ilẹ̀ Faransé wà lẹ́yìn wọn. ìyẹn ló fi fẹ́lẹ̀ jẹ́ gbogbo àwọn orílẹ̀-èdè tí wọ́n ti ń sọ èdè French láfíríkà ni wọ́n fẹ́rẹ̀ wà lẹ́yìn ojúkù, yàtọ̀ sí ilẹ̀ Benin àti Togo nìkan. bí àwọn tí wọ́n lọ kọ́ṣẹ́ ogun ní Tanzania yìí bá ti dé, tí ilẹ̀ France sì tún kó àwọn ohun ìjà oríṣiríṣi wọlé pẹ̀lú wọn, àwọn ọmọ Biafra yóò tún gba agbára kún agbára, nítorí pé eegun wọn yóò le sí i. òru ni àwọn aeroplane France ń kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun ìjà, ìbọn àti ọta ìbọn àti àwọn ọmọ ajagun wọ̀nyí wọlé. òru náà ni wọn yóò sì tún dá aeroplane náà padà lọ. inú ń bí Nàìjíríà sí France, wọ́n sì kìlọ̀ fún wọn títí. nígbà tí wọn kò sì gbọ́, lọ́jọ́ kan wọ́n ṣe ohun tó jọ wọ́n lójú fún wọn. wọ́n já aeroplane wọn bọ́ nínú oṣù kọkànlá ọdún 1968 ni. aeroplane náà ń kó àwọn ohun ìjà lọ fún wọn nílẹ̀ Biafra níbẹ̀ ni. òru ni wọ́n sì fi ń rìn lọ. àwọn kò sì mọ̀ pé ìjọba Nàìjíríà ti pàṣẹ lẹ́kọ̀ọ́ fún àwọn ọmọ ogun ojú òfurufú pé bí wọ́n bá ti rí aeroplane tó rin ìrìn ìfura bẹ́ẹ̀ láàrin òru, kí wọ́n já a bọ́ lẹ́sẹ̀kẹsẹ̀, nítorí àwọn ti kìlọ̀ pé gbogbo aeroplane tó bá ń gbé ohunkóhun lọ sílẹ̀ Ìgbò gbọ́dọ̀ gba àṣẹ, kí wọ́n sì yẹ ohun tó wà nínú ẹ̀ wò kí wọ́n tó lọ. ṣùgbọ́n nítorí pé ẹrù òfin làwọn France ń kó lọ sọ́hùn-ún, wọn kì í sọ pé aeroplane àwọn ń bọ̀, wọn kò sì ní jẹ́ kó balẹ̀ níbi tí wọn yóò ti yẹ̀ ẹ́ wò. bó bá ti gbéra lọ́dọ̀ wọn, ilẹ̀ Ìgbò ló ń lọ tààrà. nítorí bẹ́ẹ̀ lọ́jọ́ burúkú èṣù gbomimu, ìyẹn ọjọ́ kẹjọ oṣù kọkànlá ọdún 1968 yìí, bí aeroplane wọn méjì ti ń tẹ̀lé ara wọn lóru tí wọ́n ń kùn lọ bọ̀hùnbọ̀hùn, àwọn ọmọ ogun òfurufú Nàìjíríà rí wọn. wọn kò sì ṣe méní méjì, wọ́n takò wọ́n lójú òfurufú, wọ́n sì já wọn bọ́ pátá lẹ́ẹ̀kan náà. èèyàn 5 ló kú lẹ́sẹ̀kẹsẹ̀ o, tí àwọn míì tí wọ́n jọ ń kó ẹrù náà lọ sì farapa. kíá làwọn ọmọ ogun Nàìjíríà ṣà wọ́n, tí wọ́n sì kó àwọn tí kò tí ì kú nínú wọn lẹ́rú. wọn kò sì rí kinní kan ṣà nínú àwọn èlò ogun tí wọ́n ń kó lọ, nítorí gbogbo èèyàn ti jóná bàjẹ́.
àwọn èèyàn tí kò tí ì kú nìkan ni wọ́n rí mú. Eléyìí kò torí ẹ̀ dá ìjọba ilẹ̀ France lọ́wọ́ dúró ṣá o, gbogbo ìgbà náà ni wọ́n sì ń lọ tí wọ́n ń bọ̀. Wọ́n ṣáà ń sọ pé kí Nàìjíríà jẹ́ kí àwọn Ìgbò máa lọ, kó fi wọ́n sílẹ̀ kí wọ́n ní orílẹ̀-èdè tiwọn tí wọ́n ń pè ní Biafra. Eléyìí a máa fi ọkàn àwọn ológun Biafra balẹ̀ dáadáa. Wọ́n mọ̀ pé kì í ṣe Ojukwu nìkan ni ọ̀rọ̀ yìí wà lọ́wọ́ ẹ̀. Àwọn jagunjagun àti orílẹ̀-èdè àgbáyé wà lẹ́yìn àwọn, wọ́n sì ń gbèjà wọn ní gbogbo ìgbà ni. Yàtọ̀ sí èyí, ohun tí Ojukwu ń fi ojú àwọn ọmọ ogun tó bá fẹ́ fà sẹ́yìn rí kò dáa. Èyí tí ọwọ́ bá tẹ̀ nínú wọn, àánú kan kò sí fún un, pípa ni wọn yóò pa á. Bó bá sì jẹ́ aráàlú tí kì í ṣe sọ́jà pàápàá ni wọ́n mú pé ó ń gbà bọ̀dè, ikú oró ni irú ẹni bẹ́ẹ̀ yóò kú. Wọ́n sì lè fi ìbínú jẹ òun àti gbogbo ìdílé ẹ̀ run. Ní àárín oṣù kọkànlá ọdún 1968 yìí, àwọn ọ̀gá sọ́jà 5 kan farakó. Ní gbangba ni wọ́n ti yìnbọn pa wọ́n. Wọ́n dè wọ́n mọ́ àgbá kí wọ́n tó pa wọ́n ni. Kì í ṣe àwọn ọ̀gá yìí nìkan ni wọ́n kú o, wọ́n yìnbọn pa àwọn ọmọọṣẹ́ wọn tó pọ̀ jaburata. Wọ́n sì ń lọ sí bíi 20 sọ́jà tí wọ́n yìnbọn pa lọ́jọ́ kan. Ohun táwọn yìí ṣe ni pé bí ogun ti ń lọ náà, wọ́n gbọ́ fìrìfìrì pé àwọn sọ́jà ọmọ Nàìjíríà kan fẹ́ wá ká àwọn ọmọ ọ̀nà Umuahia táwọn ń ṣọ́. Àti pé àwọn sọ́jà náà pọ̀ débi pé kò sí bí apá àwọn yóò ti ká wọn. Yàtọ̀ sí pé wọ́n pọ̀ ju àwọn lọ, wọ́n ní irinṣẹ́ tí wọ́n ń kó bọ̀ kì í ṣe èyí tí gbogbo àwọn sọ́jà Biafra pàápàá lè kó lójú. Ká má tí ì wá sọ àwọn ológun tí kò ju 200 lọ tí àwọn wà ní ojú ọ̀nà náà. Nígbà tí àwọn ọ̀gá àwọn ọmọ ogun náà ro kinní náà pàápàá, wọ́n ṣètò láàrin ara wọn pé kàkà kí wọ́n jẹ́ kí àwọn ọmọ ogun Nàìjíríà yìí wá pa gbogbo àwọn run lẹ́ẹ̀kan náà, àwọn yóò kúkú bá wọn sọ̀rọ̀ tí wọ́n bá dé. Bó bá ṣe pé bí àwọn bá ju awà sílẹ̀ fún wọn tí àwọn sọ̀rẹ́ńdà, wọn yóò jẹ́ kí àwọn máa lọ lálàáfíà, kí àwọn sì di ọmọ Nàìjíríà padà. Tó bá ṣe pé ohun tí wọ́n ń fẹ́ nìyẹn. Kì í ṣe pé wọ́n ti rí àwọn ọmọ Nàìjíríà yìí bá sọ̀rọ̀ o, bẹ́ẹ̀ ni àwọn ọmọ Nàìjíríà pàápàá kò tí ì dé sàkáání wọn. Ọlọ́run nìkan ló wá mọ ẹni tó gbé ọ̀rọ̀ náà lọ sọ fún àwọn Ojukwu nílé ìjọba lọ́hùn-ún, bóyá nínú ara wọn ni o tàbí nínú àwọn apurọ́jẹun tó wà láàrin wọn. Bákan bàkàn ṣá, ọ̀rọ̀ náà ṣàdé tí Ojukwu. Bẹ́ẹ̀ ló ní kí wọ́n má dúró rárá o. Ó ní kí wọ́n sáré ṣa àwọn ọ̀gá sọ́jà tí wọ́n wà níbẹ̀, kí wọ́n sì mú àwọn sọ́jà wẹ́wẹ́ tí wọ́n bá ti gbọ́ nípa ọ̀rọ̀ náà tí wọ́n kò sì wá sọ síta. Àwọn yóò bá wọn ṣẹjọ́, àwọn yóò sì dá sẹ̀ríà fún wọn. Ọ̀gá àwọn Biafra náà kò sọ irú sẹ̀ríà tí wọ́n fẹ́ dá fún àwọn èèyàn yìí. Èyí jẹ́ kí àwọn sọ́jà àti àwọn tí wọ́n wádìí ọ̀rọ̀ náà dárúkọ gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ sí kinní náà fún wọn. Ní Ojukwu ní kí wọ́n ṣa gbogbo wọn jọ kí wọ́n sì kó wọn wá sí iwájú ìgbìmọ̀. Ìgbìmọ̀ náà kì í ṣe ìgbìmọ̀ kan sàn-án, ìgbìmọ̀ ẹlẹ́ni 3 kan tí Ojukwu sọ ohun tí wọn yóò ṣe fún wọn ni. Lọ́jọ́ kan náà, ní wákàtí kan náà tí wọ́n jókòó ni wọ́n ti gbọ́ ẹjọ́ náà tán pátápátá tí wọ́n sì dá wọn lẹ́bi. Ẹ̀bi tí wọ́n dá gbogbo wọn náà ni pé wọ́n gbọ́ irú ọ̀rọ̀ bàǹtàbàǹtà bẹ́ẹ̀ láàrin ara wọn, wọn kò sì sọ fẹ́nìkan. Àwọn kan ní nígbà tí àwọn ọmọ ogun Nàìjíríà kò tilẹ̀ tí ì kúrò níbi tí wọ́n wà, àti pé àwọn kan ń fi ọ̀rọ̀ náà ṣeré láàrin ara àwọn ni, kì í ṣe ọ̀rọ̀ tó kan ìjọba Biafra tàbí olórí sọ́jà wọn. Bó bá ṣe pé àwọn sọ́jà Nàìjíríà ti ń bọ̀ táwọn sì rí pé àwọn kan fẹ́ sọ̀rẹ́ńdà fún wọn lóòótọ́, àwọn yóò sọ ọ̀rọ̀ náà fún àwọn tó bá yẹ kí àwọn sọ fún. Ṣùgbọ́n ṣá, àwọn adájọ́ tí wọ́n wà nídìí ọ̀rọ̀ náà kò gbọ́ irú àlàyé bẹ́ẹ̀, wọ́n dá wọn lẹ́bi, wọ́n sì dájọ́ ikú fún wọn. Ọjọ́ tí a bá rí ibi ni ibi wọlẹ̀ ní Ojukwu fi ọ̀rọ̀ náà ṣe. Bó ti wọn ìdájọ́ ikú fún wọn, ọjọ́ yìí gan-an náà ló ti bu ọwọ́ lu ìwé wọn tó sì ní kí wọ́n kó wọn lọ sí gbangba, kí wọ́n dè wọ́n mọ́gi, kí wọ́n sì yìnbọn pa wọ́n lẹ́sẹ̀kẹsẹ̀. Bẹ́ẹ̀ ni wọ́n pa àwọn wọ̀nyí. Kì í ṣe ikú àwọn ọ̀tá wọn ló pa wọ́n, àwọn sọ́jà Biafra ẹlẹgbẹ́ wọn ló dáná ìbọn fún wọn. Àsìkò tí wọ́n yìnbọn pa àwọn wọ̀nyí ni wọ́n ń ju àwọn míì sẹ́wọ̀n 20 ọdún àti 30 ọdún nínú ìjọba Biafra níbẹ̀ nítorí àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ tí kò bá òfin ìjọba Ojukwu mu. Àwọn tí wọ́n bá lè jí oúnjẹ jẹ tàbí jí ọta ìbọn tí wọ́n fẹ́ yìn fún àwọn ọ̀tá wọn kó, bí ọwọ́ bá ti tẹ̀ wọ́n, ẹ̀wọ̀n 20 ọdún tàbí jù bẹ́ẹ̀ lọ ni wọ́n ń lọ. Àwọn èèyàn náà yóò sì máa dúpẹ́ pé ọ̀rọ̀ náà ò tiẹ̀ já sí ikú fáwọn ni. Àsìkò náà kì í ṣe àsìkò eré rárá fún àwọn ọmọ Biafra gbogbo. Pẹ̀lú gbogbo èyí, ìyẹn ìrànlọ́wọ́ tí àwọn ilẹ̀
Faransé ń fún àwọn ọmọ ogun ojúkù àti ìyà tí wọ́n fi ń jẹ ara wọn níbẹ̀, kò sí sọ́jà Biafra kan tí yóò fi ọ̀rọ̀ ogun náà ṣeré. Bí nǹkan bá sì ti dé báyìí, wọn yóò fi gbogbo ẹ̀mí wọn dí ojú ẹ̀ ni. Bó bá sì ṣe pé àwọn sọ́jà náà rí ìdajì àwọn èlò ogun tí àwọn ọmọ Nàìjíríà ń rí, kódà kí wọ́n rí ìdá mẹ́ta ọta ìbọn tí àwọn ọmọ Nàìjíríà ń lò nígbà náà, èyí tí à ń wí yìí kọ́ ni a ó máa wí o. Kò ní sí àwọn Ìgbò lára Nàìjíríà mọ́, wọn yóò ti lọ tèfètèfè. Ohun tó sì fà á kò ju pé àwọn èèyàn náà ti pinnu pé àwọn kò bá Nàìjíríà ṣe mọ́. Wọn kò fẹ́ bá Haúsá ní kinní kan papọ̀, wọ́n fẹ́ máa ṣe tiwọn lọ́tọ̀ ni. Ohun tó fà á tó fi jẹ́ gbogbo agbára ni wọ́n fi ń jagun rèé. Bí ọ̀rọ̀ bá sì di ìjà tó di pé ká kojú ara ẹni, ọ̀pọ̀ àwọn ọmọ Haúsá tàbí Yorùbá ní kò lè dúró níwájú àwọn ọmọ Ìgbò ọ̀hún. Wọn yóò lù wọ́n pa kíákíá ni, agbára wọn ti pọ̀ jù. Ṣùgbọ́n eré tí ewúrẹ́ bá fi ogún ọdún sá ni, ìrìn fàájì ni fún ẹṣin. Gbogbo bí wọ́n ti lágbára tó ní, ọta ìbọn kan ni yóò yanjú wọn. Ohun tí Nàìjíríà fi ń ṣọkọ fún wọn nìyẹn. Èyí ló sì fà á tó fi jẹ́ ẹ̀kọ̀ọ̀kan tí wọ́n bá rí ẹ̀yìn àwọn ọmọ ogun Nàìjíríà fi janlẹ̀, wọ́n máa ń jó ijó àjólàágùn ni. Nígbà tí wọ́n gba àgùlú tí wọ́n sì lé àwọn ọmọ ogun Nàìjíríà kúrò nítòsí Nnewi yìí, wọn kò tún mọ ibi tí àwọn ọmọ Nàìjíríà yóò gbà yọ sí wọn. Wọ́n mọ̀ ṣá pé Adékúnlé kò ní í gbà. Wọ́n mọ̀ pé lóòótọ́ ni yóò fẹ́ fi ìyà ohun tí àwọn ṣe fún wọn jẹ àwọn. Bẹ́ẹ̀ lóòótọ́, lẹ́sẹ̀kẹsẹ̀ ni àwọn ọmọ ogun Adékúnlé ti bẹ̀rẹ̀ ètò míì. Wọ́n ń wo ibi tí àwọn yóò ti kọlu àwọn ọmọ Biafra náà tí yóò fi dun ojúkù dé góńgó. Ó ní wọ́n bá bẹ̀rẹ̀ ètò. Wọ́n ní Umuahia làwọn ń lọ. Umuahia yìí ṣe pàtàkì pọ̀ fún àwọn ọmọ Biafra nígbà náà, nítorí níbẹ̀ gan ni olú ìlú ilẹ̀ Biafra. Ibẹ̀ ni wọ́n ń pè ní capital. Ibẹ̀ ni gbogbo iléeṣẹ́ ìjọba wà. Ibẹ̀ náà ni iléeṣẹ́ olórí orílẹ̀-èdè wọn wà, níbi tí ojúkù fúnra ẹ̀ ń gbé tó sì ti ń pàṣẹ ìjọba. Gbogbo ẹni tó bá fẹ́ lọ sí ilẹ̀ Biafra, Umuahia yìí ni wọ́n ń lọ. Ibẹ̀ ni olú iléeṣẹ́ àwọn sọ́jà àti gbogbo ẹ̀ka ìjọba. Kò sì sí kinní kan tí ẹnìkan lè ṣe ní Biafra bí kò bá dé Umuahia. Ohun tí ojúkù ṣe fi ọ̀pọ̀lọpọ̀ àwọn sọ́jà yí ìlú náà káre. Bí kò bá sì sí aburú kan, kò sí bí àwọn sọ́jà yóò ṣe rí ọ̀nà dé ìlú náà rárá, ká má tí ì sọ pé wọn yóò gba ibẹ̀ lọ́wọ́ àwọn Biafra. Ṣùgbọ́n nítorí ohun tí àwọn sọ́jà ojúkù ṣe fún àwọn ọmọ ogun Adékúnlé lọ́nà Nnewi, inú ti bí i. Ó sì sọ fún àwọn ọmọ rẹ̀ pé kí wọ́n máa gbáradì, àwọn ń lọ mú ojúkù ní Umuahia. Àwọn ojúkù kò mọ̀ o, àwọn ọmọ ogun wọn náà kò mọ̀. Àwọn sì ń ṣe àjọyọ̀ pé àwọn gbọn omi ata sí ojú àwọn ọmọ ogun Nàìjíríà. Bẹ́ẹ̀ ni ojúkù sì ń fi oyè oríṣiríṣi dá àwọn ọ̀gá sọ́jà gbogbo tó wà níbẹ̀ lọ́lá. Àwọn kò sì mọ̀ pé nǹkan ń bọ̀ lọ́nà tó le ju ohun tí agbára wọn yóò gbé lọ. Ohun tó kọ́kọ́ ṣẹlẹ̀ sí wọn ni pé ẹ̀rọ̀pléènì kan tí àwọn ṣọ́ọ̀ṣì kan fi ń gbé oúnjẹ àti àwọn ohun èlò bíi aṣọ àti àwọn nǹkan míì tí àwọn ọmọ Biafra lè máa lò jábọ́ lójijì, ó sì jóná pátá. Ẹ̀rọ̀pléènì wọn nílẹ̀ Potogí. Àwọn ìgbìmọ̀ àwọn ṣọ́ọ̀ṣì àgbáyé ni wọ́n sì rán níṣẹ́ láti wá gbé oúnjẹ àti àwọn nǹkan míì fún wọn ní Biafra. Ẹ̀rọ̀pléènì náà sì ti ń bọ̀ láti ọ̀nà jíjìn, kódà ó ti wọ ilẹ̀ Biafra. Ó ti dé ìtòsí Uli Ihiala. Àfi bó ṣe fúnra ẹ̀ tàkìtì lójú ọ̀run tó sì gbiná, òun ló bá da gbogbo ohun tó kó nù, ló bá tún gbiná tí àwọn 4 tí wọ́n wà nínú ẹ̀ sì jóná kú lẹ́sẹ̀kẹsẹ̀. Ìyẹn ni wọ́n ń rò lọ́wọ́ tí gbogbo ayé sì ń dárò. Ni wọ́n gbọ́ tí ìjọba Nàìjíríà sọ pé àwọn kò ní í bá wọn jagun fún ọjọ́ 2 nítorí ọdún Kérésì tó wà lóde, ìyẹn ọdún Kérésì ọdún 1968. Bí ìjọba Gowon ti kéde, bẹ́ẹ̀ ni gbogbo àgbáyé gbà á. Àwọn ìjọba ilẹ̀ òyìnbó sì sọ pé bí ojúkù tàbí àwọn ọmọ ẹ̀ bá lè jagun kankan níbikíbi ní àsìkò náà, gbogbo àgbáyé yóò padà lẹ́yìn wọn ni. Ohun tí àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yìí kò mọ̀ ni pé àwọn ọmọ ogun Biafra àti ojúkù fúnra ẹ̀ kò fẹ́ jagun kankan lásìkò náà, nítorí èèlò ogun tó wà lọ́wọ́ wọn kò tó nǹkan. Wọ́n ń retí ọta ìbọn àti ìbọn tuntun míì láti ilẹ̀ Faransé àti àwọn ilẹ̀ míì tí wọ́n ti ń ràn wọ́n lọ́wọ́ ni. Nítorí bẹ́ẹ̀ làwọn náà ṣe gbà láti sinmi. Wọ́n ní àwọn kò ní ja ìjà kankan kí gbogbo ayé fọkàn balẹ̀. Ṣùgbọ́n ní gbogbo àsìkò náà, bó tiẹ̀ jẹ́ pé àwọn ọmọ ogun Adékúnlé kò jagun, àwọn kọmando yìí kò sinmi o. Ohun tí wọ́n ń ṣe ni pé wọ́n ń múra, wọ́n ń gbáradì, wọ́n ń gbé àwọn ètò oríṣiríṣi kalẹ̀ lórí bí wọn yóò ti kọlu Umuahia àti ilé ìjọba Biafra. Ohun tí wọ́n fẹ́ ṣe ni kí wọ́n gba ìlú náà
kí wọ́n sì lé Ojukwu lọ tàbí kí wọ́n rí i mú láàyè kí ogun sì ti bẹ̀ parí. Lóòótọ́ sì ni ohun tó wà lọ́kàn gbogbo èèyàn nìyẹn. Wọ́n mọ̀ pé bí àwọn ọmọ ogun Nàìjíríà bá ti lè gba Umuahia nígbà tó ṣe pé òun nìkan ni ìlú pàtàkì tó tún kù tó wà lábẹ́ ìjọba àwọn Biafra, àjẹ́ pé níbẹ̀ ni ogun náà yóò parí sí, nítorí àwọn Ojukwu kò ní lè ṣe kinní kan mọ́, wọn kò sì ní rí ìlú kankan dúró sí, ohun gbogbo yóò kàn dàrú mọ́ wọn lọ́wọ́ ni. Bí àwọn olórí Nàìjíríà pàápàá ti gbọ́ lẹ́kọ̀ọ́ pé ohun táwọn ọmọ ogun Kọ̀mándó Adékúnlé fẹ́ ṣe rèé, inú Gowon dùn, bó tiẹ̀ jẹ́ pé kò lè sọ̀rọ̀ náà síta. Àwọn ìjọba ilẹ̀ òyìnbó tí wọ́n fetí kọ́ ọ̀rọ̀ náà pàápàá ń dunnú, wọ́n ń retí ohun tí yóò ṣẹlẹ̀, wọ́n sì ń fi ìmọ̀ràn ránṣẹ́ pé kí àwọn ọmọ ogun náà fẹ̀sọ̀ ṣe é, nítorí ohun tó léwu ni wọ́n fẹ́ ṣe. Ṣùgbọ́n bí wọ́n bá ti lè ṣe é, àjẹ́ pé wọ́n ti yanjú ogun náà nìyẹn o, gbogbo ayé yóò sì máa gbóríyìn fún wọn. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ náà ń lọ, bẹ́ẹ̀ ni wọ́n ń fi ọ̀rọ̀ náà pamọ́ tí wọn kò jẹ́ kó lu síta. Ṣùgbọ́n àwọn àgbààgbà ìlú nìkan ni wọ́n mọ̀. Àwọn ni wọ́n mọ̀ pé Adékúnlé àti àwọn ọmọ ogun kọmándó ẹ̀ ń lọ sí ìlú Umuahia níbi tí Ojukwu ti ń ṣèjọba ẹ̀, níbi tí Ojukwu ń gbé gan-an. Ṣé wọ́n débẹ̀ lóòótọ́ ni àbí báwo ló ti jẹ́? Ẹ tún pàdé wa láìpẹ́ jọjọ. Ọláyíwọlá Alága ló ń tú pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ìtàn ogun abẹ́lé yìí tó sì ń ṣe àkọsílẹ̀ rẹ̀ fún Bùdó Àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. A kú déédé àkókò yìí o.